ìdájọ́ ilé ẹjọ́ bí ilé ẹjọ́ sì kọ́kọ́ yọ mí kúrò ní ipò Ilé-Èrúwà àti ti ìlú Èrúwà ó jẹ́ kí n mọ̀ wípé ayé pé méjì àti wípé mo gbóòórùn ara mi. Aláìlúwà ọba títí ìlú Èrúwà ó fi ohùn léde o. Láìpẹ́ yìí ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ó gbé ọ̀pá àṣẹ fún ọba Samuel Adébáyọ̀ Adégbọlá gẹ́gẹ́ bí Elérúwà tuntun fún ìlú Èrúwà. Ìgbésẹ̀ náà wáyé lẹ́yìn ọdún bíi 6 tí ilé ẹjọ́ yọ ọba Adégbọlá nípò, ìyẹn àjọbọ ọlọ́rin kínní. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tí ọba Aláìlúwà náà tó ṣe pẹ̀lú àwọn oníwèé ìròyìn ló jẹ́ kó di mímọ̀ wípé lẹ́yìn ìpadàbọ̀sípò rẹ̀ ọba Adégbọlá ó sọ wípé àwọn 18 ni àwọn duyè kó tó di wípé òun padà bọ́ sí orí àpèrè àwọn baba ńlá baba òun tí àwọn afọbajẹ tí wọ́n sì fa owó òun sókè. Ó ní lẹ́yìn náà ni wọ́n fi orúkọ òun ránṣẹ́ sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ ìdarí gómìnà tẹ́lẹ̀ rí olóògbé Abíọ́lá Ajímọ̀bí tí ìjọba náà sì fi ọwọ́ sí ìyànsípò ọba Samuel Adégbọlá. Kò pẹ́ lẹ́yìn ìyànsípò rẹ̀ ni àwọn alátakò kan ni wọ́n gbé ọ̀rọ̀ dìde tí wọ́n sì gbé ọ̀rọ̀ náà lọ sí ilé ẹjọ́ wípé kí ilé ẹjọ́ kó yọ òun nípò. Kábíyèsí sọ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò yìí pé nítorí pé òun jẹ́ ọmọ obìnrin ni wọ́n fi takò òun. Láti ìdílé ìyá mi ni mo ti kọ́kọ́ jẹ ọba lọ́dún 1998. Ìdí rèé tí àwọn ènìyàn kan fi takò mí pé ọmọbìnrin kò lẹ́tọ̀ọ́ láti gorí àpèrè ọba títí ìlú Èrúwà. Ọba Adégbọlá ó ṣàlàyé pé ìdájọ́ ilé ẹjọ́ tó yọ òun kúrò nípò jẹ́ kí òun gbóòórùn ara òun, bẹ́ẹ̀ ó jẹ́ kí òun mọ ìwà rere àti ìwà tí òun hù láàrin ìlú Èrúwà nígbà tí òun wà lórí ipò gẹ́gẹ́ bí ọba. Àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní ka àwọn nǹkan rere tí mo ti ṣe fún ọdún 21 tí mo fi kọ́kọ́ jọba. Èyí jẹ́ kí n mọ pàtàkì àti ipò tí mo dì mú àti iṣẹ́ rere tí mo ti ṣe ṣáájú kí wọ́n tó yọ mí nípò. Wọ́n yọ ọba náà kúrò ní ipò lọ́dún 2019 gẹ́gẹ́ bí àtẹ̀jáde yìí bó ṣe wí. Ó fi kún wípé ọdún 6 tí ilé ẹjọ́ fi yọ òun kúrò ní ipò gẹ́gẹ́ bí Elérúwà àti ti ìlú Èrúwà ó jẹ́ kí òun mọ̀ wípé bí ìlú bó ṣe fẹ́rẹ̀ òun tó. Ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé púpọ̀ nínú àwọn tí àwọn jọ díje du ipò ọba ló ti wá kí òun ní ilé báyìí lẹ́yìn ìgbà tí wọ́n dá òun sórí ipò náà padà. Ọba Adégbọlá ti kọ́kọ́ darí ìlú Èrúwà fún ọdún 21 years kí ilé ẹjọ́ tó ga jù kó tó yọ nípò ní ọjọ́ 29 oṣù kọkànlá ọdún 2019. Eléyìí ló mú orí àpèrè ọba ìlú Èrúwà ṣòfò fún ọdún 6 gbáko lẹ́yìn tí wọ́n yọ ọba Samuel Adégbọlá Adébáyọ̀ kúrò ní ipò. Gẹ́gẹ́ bí kọmíṣánná ètò ìròyìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọmọọba Dọ̀tun Oyèládé tó fi síta, ó ṣàlàyé pé ó ní ìwé tó wá láti ọ̀dọ̀ kọmíṣánná ọ̀rọ̀ oyè jíjẹ ọ̀nàrẹ́bù Adémọ́lá Òjó ó fi hàn gbangba wípé ìtẹ́ Ilé-Èrúwà àti ti ìlú Èrúwà ó ṣòfò láti ìgbà tí ilé ẹjọ́ tó ti yọ ọba tó wà lórí ipò kúrò lórí ipò, pàápàá jùlọ nígbà tí wọ́n ti dá ẹjọ́ tí ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀yọ́ dá lórí rẹ̀ lọ́jọ́ 22 oṣù kẹwàá ọdún 2024. Yóò wù mí láti rán gbogbo wa létí pé ìdílé ọmọ oyè tó ń jẹ́ Láríbíkúsí kò rí ẹnìkankan fà kalẹ̀ fún orí ìtẹ́ náà láàrin àsìkò tí òfin là kalẹ̀ fún wọn láti ṣe bẹ́ẹ̀. Abala 15 ẹ̀ka kínní ìwé òfin 28 ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ṣàlàyé ìyẹn section 15 of Chief Law Cap 28 of Ọ̀yọ́ State. Fún ìdí èyí, lẹ́yìn àgbéyẹ̀wò tó yẹ àti gbogbo àyẹ̀wò fínífíní, gómìnà nínú ọgbọ́n inú rẹ̀ ó fi àyè sílẹ̀ fún ìdílé Akáláko láti fa ọmọ oyè kalẹ̀. Bẹ́ẹ̀ ni ọ̀nàrẹ́bù Adémọ́lá Òjó kọmíṣánná ọ̀rọ̀ oyè jíjẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ló sì ṣàlàyé. Ó ní lẹ́yìn àyẹ̀wò fínífíní àwọn afọbajẹ ìlú Èrúwà fẹnukò wọ́n sì fa ọmọọba Adébáyọ̀ Adégbọlá kalẹ̀ gẹ́gẹ́ bí Elérúwà tuntun. Ní ìròyìn náà bá ń ṣe kábíyèsí o.